bí wọ́n ṣe ti bọ̀ wọ́n dùn mí gidi gan wọ́n ké ní kí pé mo fẹ́ kí ìyá mi wá gbà mí lọ́wọ́ bàbá mi tí ń bá mi lájọṣepọ̀ mo ké ní kí wípé wọn ò tí ì mọkùnrin rí bàbá mi lọkùnrin àkọ́kọ́ mo ké ní kí wípé èmi náà ò ní ṣọmọ kékeré mọ́ bàbá wa máa ń protect wa ni wọn kì í fẹ́ kọkùnrin kankan dé tòsí ọ̀dọ̀ wa àǹtí Ṣeun dáàdi wa máa ń protect wa ni wọn kì í fẹ́ kọkùnrin kankan dé tòsí ọ̀dọ̀ wa débi wípé mọ́mí wa náà mọ̀ sí àṣé ẹ̀jẹ̀ ìbálé ìyá mi àti bàbá mi fi ṣe oògùn owó tí wọ́n ná ẹ̀jẹ̀ ìbálé àṣé kì í sáwà lóbìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa ṣe sí inú gbogbo àwọn tí wọ́n wá ṣe sí kò sí kankan nínú wọn tó ti gbọ́ pa di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àǹtí Ṣeun ẹ fìdílé lẹ̀ jẹ́ kí n bá yín sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín mo wà ní ọmọ 18 years ni bàbá mi gba ìbálé ìdí mi bàbá mi sì jẹ́ ọkùnrin kan tó ní okó lọ́wọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín àṣírí tí mi ò rẹ́ni sọ fún ni àbúrò ìyá mi kan ló ń gbọ́dọ̀ wá kì í sábúrò ìyá mi gangan náà bí ọmọ ẹbí òun ń gbọ́dọ̀ wá orí wọn ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ṣe kò yé mi bóyá ìyá mi mọ̀ ń pa ẹ̀ nígbà tó fẹ́ lọ ṣe oògùn yẹn kò yé mi ní tí mo sáà mọ̀ ní wípé àǹtí yìí náà padà sọ fáwọn pé ọjọ́ tí bàbá mi fẹ́ gba ìbálé ìdí àwọn ìyá mi tó jẹ́ ìyá tèmi tó jẹ́ ẹ̀gbọ́n tiwọn pé wọ́n wà ń bẹ̀ ojú wọn ni nígbà tó sì bóun lájọṣepọ̀ tán ọba sọ di sí ojoojúmọ́ wọn gbọ́dọ̀ rọ́kùnrin pẹ̀lú òun ó fàjà láàrin ìyá àwọn mọ́mí òun pẹ̀lú ọkọ wọn ìyẹn ìyá tòun tó jẹ́ àǹtí tiẹ̀ ó fàjà láàrin ìyá tòun àti bàbá òun nítorí àǹtí àwọn yìí tí bàbá wọn sọ di iṣẹ́ ojoojúmọ́ tó kó tó gbádùn máa àǹtí yìí náà ó sì gbádùn máa àǹtí yìí náà nígbà tó yá ìyá àwọn bá dọ́mọ ẹ̀ padà lọ sílé padà àǹtí Ṣeun wọ́n wá wẹ́ ẹ̀jẹ̀ ìbálé gbọ́dọ̀ ti fẹ́ rẹ́jẹ̀ ìbálé àsìkò tí tó wọ́n ní ìdí ẹ̀jẹ̀ ìbálé tí wọ́n bá rí ní tó wà lọ́wọ́ náà ló máa wọ̀ bọ́tọ́ bá ti rí wọ́n ní wọ́n máa ń pò mọ́ nǹkan yẹn ẹ̀jẹ̀ yẹn máa jáde wọ́n máa pò mọ́ tó bá ti pò mọ́ nǹkan yẹn bàbá máa fọṣẹ yẹn wẹ̀ láti fọṣẹ yẹn wẹ̀ bísínẹ́sì wá tún boom fix deposit dájú wọn ṣe wá ti boom báyìí wọn máa lọ fix ẹ̀ bó ṣe ń ṣe nìyẹn àwọn lówó lọ́wọ́ tó bá gbé àwọn láti ilé táwọn lọ sí school tó bá ní school máa tún gbé àwọn padà àwọn olùbẹ̀rẹ̀ dájú àwọn ní táìmù ni bí dájú àwọn láìkẹ́ ọmọ torí àwọn ìjóbìnrin torí obìnrin mẹ́rin ọkùnrin kan làwọn ọkùnrin kan yẹn lè kan dájú àwọn jẹ́ kó lọ sọ́stẹ̀l àwọn obìnrin wọ́n jẹ́ káwọn lọ sọ́stẹ̀l so àwọn ò ní rapport pọ̀lá pẹ̀lú ọkùnrin bá tó wà ní olùdé gan gbà mí gànṣẹ́ gan wọ́n lè ní pé kó travel out wọ́n lè ní kí n tó kò ráyè but àwọn obìnrin mẹ́rin yẹn bàbá wọn fẹ́ gbẹ̀mí àwọn níbi dídó táwọn ò sì mọ̀ tẹ́tẹ́lẹ̀ àwọn ò mọ̀ síra àwọn àǹtí òun ní ìsìn òun làkọ̀bí ẹni tó bá mi sọ̀rọ̀ yìí làkọ̀bí ó ní báwo ló ṣe ṣẹlẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀ ó ní gbogbo ìpátá ló máa sọ fún mi èmi náà sì máa sọ fún yín ẹ wá nǹkan fìdílé ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́nitọ́ reality show Olúwa ṣeun ọmọ Àkànjí lèmi jẹ́ lórí ètò ilé ni mo máa gbé yín débẹ̀ gidi gan ni kì í ṣe bí ìbálòpọ̀ o níbi àwọn nǹkan oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwùjọ tó fi máa sọ pé ilé ọlá ó ní ìyọnu láti ṣeun ìyá àwọn mọ̀ pé bàbá wọn bá wọn lájọṣepọ̀ ìyá wọn sì rànjú wọn lẹ̀ báyìí ayé wọn sì bàjẹ́ àmọ́ lẹ́yìn ọdún mélòó kan bàbá wọn fẹ́ yàwó mi o nígbà tí ìyá àwọn gan ti dàgbà wọ́n ti jọ dàgbà bàbá wọn lọ fẹ́ ọmọ kékeré kan ìyá àwọn náà jẹ́ fojú ọmọ kékeré yìí náà rí débi wípé ọmọ kan ṣoṣo tó lóun bí dìdìrín tó ní táwọn sì mọ̀ pé ìyá àwọn ló ṣe é
torí ọmọbìnrin náà padà ó kọjá kúrò nílé àwọn kò jẹ́ gbọ́ ọmọ yìí lọ ọmọ yẹn ló wà nílé àwọn pẹ̀lú mọ́mí òun nísìn ìyá yẹn ò tiẹ̀ padà ọmọbìnrin yẹn ò tiẹ̀ padà wá ná nǹkan tó ń fojú ojú ọ̀kan jú à orogún ológun tìrọ̀ ọmọ nítorí wọn máa ń rí lójú yẹn rí yẹn àti ṣe ó ní lọ́jọ́ yìí òun ti sùn tí àwọn gbàtí tàǹtí àwọn yẹn ṣẹlẹ̀ àwọn kéré àwọn ọmọ òun ti sùn wọ́n mi ń kọ́ ní àwọn tó ń ti ilé tó tóbi làwọn gbé ilé tó tóbi làwọn gbé 18 years lòun wà gbà náà òun ti ṣe tán secondary school admission number òun ṣe lọ́wọ́ nígbà yẹn ó ní àbúrò tẹ̀sí òun fẹ́ wọ school yes òun fẹ́ wọ school ni òun ṣe admission òun fẹ́ wọ school wọ́n ti mú òun ṣe ògbẹ́ ẹni bá sọ pé ní ọba tẹ́bẹ̀dì sí ọ̀dà mọ́mí àwọn mọ́mí ọba bá wọn bàbá yìí ń pè ẹ̀ wọ́n wò pé láti òun pé òun ní táìmì òun bá lọ pàtó òun débẹ̀ ó láti ṣe mo ṣe dédò bàbá mi tọ́ ní wọ́n pè mí bàbá mi ní sùn sórí bẹ́ẹ̀dì wọ́n ní sùn mo fẹ́ wo nǹkan kan òun ní ẹ fẹ́ wo nǹkan kan dájú kí lẹ fẹ́ wò torí òun pé òun ti di big girl òun ti láti admission òun plan bó ṣe máa lọ sí school bàbá òun ní òun fẹ́ wò bẹ́ẹ̀ ọkùnrin ti bẹ̀rẹ̀ sùn rí òun ní dad what's that súnjọ́ ọmọ máa pọ̀jù lọ́dọ̀ bàbá ẹ̀ ni ó ní bò dáàdì mi ro tó wọ́n ẹ̀ wọ́n ro aṣọ ni dáàdì mi kàn ro aṣọ yẹn wọ́n kọ́ sí wọ́n bí pé wọ́n sọ àwọn ẹmọ wọn tó máa ń lọ sí mẹ́ka ìbáyìí máa ń sọ pàǹtẹ́ dì yẹn náà ṣe sàn pàǹtẹ́ yẹn ó ní so òun ò pé dad clear bí ẹ̀hún dáàdì wọn sọ pé ọwọ́ òun ni òun fẹ́ fi yẹ̀ wò bí ọkùnrin ti bẹ́ẹ̀ sùn rí wọn á ní bí ọkùnrin ti bóun sùn rí dáàdì ṣó máa dá mi lóhùn ó wọn ni àmì virgin ọkùnrin tí bóun sùn rí àwọn fẹ́ mọ̀ ọlọ́run wa láìla olóhùn wa dá ká ní wọ́n ti ẹ̀ mọ̀ kán lóògùn fóun kóun má mọ̀ ó náà ti ṣeun ó ní kì bá dá ó ní but òun mọ̀ òun wá láì òun wá sùn òun wá ní ṣó ò ní bọ́sọ̀ kó tó sùn bọ́sọ̀ jọ òun wá bọ́sọ̀ gbà tó ń bọ́sọ̀ ó ní wà bọ́sọ̀ àwa ní owó òun gbé dad ihò ó ní wà ní ihò ọmọlúwàbí èmi kọ́ ni mo bí ẹ èmi kọ́ ni ìyẹ́ èmi kọ́ ni bàbá ẹ̀ bí ó sì ní bó ṣe tẹ́jú òun ṣe ní pé bọ́sọ̀ yẹn báwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n mi òun kọ̀ wọlé ni bí àwọn ṣe wọlé ìyá àwọn wojú òun ó wojú bàbá òun oníṣẹ́ kò dá yín lóhùn ni bàbá ní kò dá mi lóhùn mo ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn mo ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn náà tó lè dábàá ẹ lọ bó ṣe jọ ọkọ̀ bọ́ wẹ̀ ó ní òun bá bọ̀ wọ́n á ní kó òun láì dán òun bá láì dán lòun bá láì dán ìgbà tó ń láì dán dájú mo máa mọ́wọ́ síbi ọyàn wọn tẹ̀wé bó ní dájú ìyá mọ́ mi sọ gbẹ́ni sọ̀rọ̀ dájú wo ló ń pè àti ṣe wọ́n mi wá ibi bẹ́ẹ̀dì wọn yìí tí wọ́n mi ojú wọ́n mi wá kó bẹ́ẹ̀ wọ́n mi wá lọ síbi iṣẹ́ àtẹ̀gbọ́n mi ti máa ń dress up yẹn wọ́n mi wá lọ jókòó síbẹ̀ wọ́n mi wá jókòó síbẹ̀ wọ́n wá kọ yìí sáwọn wọ́n wá face glass kíni dress mirror wọn wọ́n wá face yẹ wọ́n wá ṣe báyìí lẹ́yìn ìgbà dájú òun ṣe bẹ́ẹ̀ tán dájú òun á mọ́wọ́ òun ní ó ń dùn òun dájú ó ń dùn mí ok àwọn tí lè believe àwọn máa test ẹ̀ wò dájú òun á máa sọ aṣọ tó ń wọ́ èrò tó ń ró wọ́n fi sí ilẹ̀ wọ́n sọ àníyàn òun kọ́ sí dájú tí wọ́n bá ti ṣe fún ẹ wà á understand kò tá à ń ṣe wà á mọ̀ pé tí ẹ náà là ń ṣe bàbá wọn sọ bẹ́ẹ̀ fún un pé tóun bá ti ṣe fún un o máa understand nǹkan táwọn ń ṣe wà á mọ̀ pé tí ẹ náà là ń ṣe ìyá mi sì dúró síbẹ̀ mọ́mí mi ò kún mi tó ti ṣe ṣe mọ̀ mo tó gbójú sáyẹ̀ ọ̀dọ̀ wọn bí mọ́mí mi ti ẹ̀ wò mí sẹ́ẹ̀kan wọn ò wò bẹ̀ nù gíláàsì mi náà ti rí ojú wọn mọ́mí náà dẹ̀ ń wò mí kátó fún bàbá mi ti pè nǹkan ọmọkùnrin wọn bọ̀ ń lára bí wọ́n sì ti bọ́ mi lára báyìí mo pariwo mọ́mí dádì ìyá mi sọ nǹkankan bàbá mi sì ń bá mi lájọṣepọ̀ lọ ìyá mi ò sì fẹ́nu wọn sọ fẹ́m bàbá mi jẹ́ ń ṣe mo lè ń ké bọ́lọ̀ láti tún gbọ́yàn wọn síbi wọ́n tún gbọ́yàn mi sẹ́nu wọn wọ́n tún ṣe é láti dẹ̀ ṣe tán dá sóhun lára
wọ́n dẹ̀ mú aṣọ tán mú lọ́wọ́ tán ró sí di yẹn white yẹn wọ́n dẹ̀ fi kó wọn gbogbo ọkọ̀ bẹ̀rẹ̀ láti bí ojú òun gbogbo àgùn gbogbo òun wọ́n dẹ̀ fi kúnlẹ̀ débi. ó ní pé lẹ́yìn ìgbà tí wọ́n faṣọ inú gbara àwọn tọ́tọ́ fi sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n mi wọ́n á mú kinní kan báyìí wá ìgbà tó mú dé wọ́n fi kinní yẹn nù lójú ara wọ́n kinní yẹn ọṣẹ ni òun gbọ́dọ̀ mọ̀ pọ́ṣẹ ni kò dúdú kò ṣe dúdú ó débi bí àwọn ọṣẹ Ghana tó máa ń white yẹn ó tó bí òṣùṣù awọ òun yẹn nígbà náà ọyọ kan àtàbọ̀ ṣẹmọ nígbà yẹn mo ti dàgbà pọ̀ nù oníṣòwò wọn wá mú kinní yẹn wọ́n fi ọṣẹ yẹn wọ́n fi ra àwọn lórí because kíndà so ìyẹn náà fi wá clean gbogbo ẹ̀jẹ̀ yẹn ọṣẹ yẹn náà fi clean wọ́n fi ra gbogbo bẹ́ẹ̀ wọ́n fi clean ẹ̀sẹ̀ ojú ara wọn òun ò mọ pọ́ṣẹ ni bọ́bọ́ ṣe bí clean yẹn ń tà wọn lójú ara òun wá ń ṣe mọ́mí wọn ni dídí jàre kí ni kí ló ṣe ẹ̀ dídí jàre kó máa lọ sí yàrá ẹ̀ dájú wọn sọ pé má ṣe bẹ́ẹ̀ yìí náà bó ṣe ń ṣàgbémọ̀ ó mọ̀ máa dùn náà kò tí ì mọ̀ nǹkan tá à ń ṣe fún nísìn gbogbo life ten live yẹn ẹ̀ tí ì mọ̀ nǹkan tá à ń ṣe fún everything we are doing is because of you ló tó wá ń kẹ́ra wọ́n sọ dòge tó ń kẹ́ra ọdún wa dìde wá gàtàn dé yàrá òun bẹ́ẹ̀ àwọn ò tí wọ tó bá ti òun ò tí wọ 18 years tó ń ti dá ní yàrá tóun tó ti máa sẹ́ẹ̀tì yàrá fún un òyìnbó ìdájọ́ òun àbọ̀ ní yàrá wọn wọ́n sì jábà lé wọn olóòlò bẹ́ẹ̀ wọ́n ní bí wọ́n yẹ ṣe fún gbogbo àwọn nìyẹn tóun lòun lè ròyìn bó ṣe ṣe fún un but gbogbo àwọn pátá àwọn padà sọ fúnra àwọn báwo ló ṣe wá rí pé àwọn sọ fúnra àwọn wọ́n ní òun ṣáà lọ sí school tó bá lọ sí school láti bá pò mí òun ní píkẹ́ mọ́mí máa pò mí mọ́mí òun jẹ́ kó tó burú gan tí wọ́n á bẹ́ school yẹn mo máa yaṣọ mẹ́rin lọ́rùn máa pariwo lé lórí I would lie on you so àwọn píkọ́ dájú mi mo send owó sí ẹ I don't need your money I don't need your money you're a bad father you're a bad please don't call my number don't do this don't do òun wá bínú gan torí òun bínú òun sọ̀rọ̀ tó wà lẹ́nu òun ní so gbà táwọn gbọ̀lùdé wọn á múra wọn á lọ sọ ẹ̀gbọ́n mọ́mí òun ibẹ̀ ló ń wà àwọn náà pè òun pé ọmọ yín lókè mi pé òun bọ̀ ọ́ pé ó lóun jẹ́ ti máa wà nílé àwọn ìgbọ́n mi wọn sọ fún mi pé òun ti pé àwọn dádì ẹ o kọ́ lè mọ̀ pé ìbà ìdòwọ̀n wọn ní ẹ bá ti máa pọ̀ mọ̀ pé ìbà ni mo wà bóun ṣe mọ́mí wọn àti dádì wọn lè bọ́ ṣe dé nìyẹn páàkì dé òun ò sùn mọ́júmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi dádì òun ti ẹ̀ ń bínú pé irú nọ́sẹ̀nsì wo nìyẹn ọmọ yín wá sọ́dọ̀ mi ẹ̀jẹ̀ kó sùn mọ́jú ẹ̀jẹ̀ kó ṣe kinní kan àwọn wá ní kì í ṣe bẹ́ẹ̀ wípé ó ní ìkan táwọn fẹ́ lọ kinní kan ó ṣàgbé òun tiwátìgbà táwọn á lọ mọ́tò bí wọ́n mi ò ṣe bẹ̀rẹ̀ sí tírẹ́sì òun yẹn pé tí nǹkan kan bá gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ àwọn máa pa ẹ̀ ni àwọn máa rán inú we are rich a máa rán èèyàn sí tó máa pa ẹ̀ ni pé báwọn dé ṣe ń lọ yìí nìsín right your daddy will still have something to do with you tonight kó lè mọ̀ pé kò lẹ́ni kò sí tó fẹ́ sá sí wọ́n ní òun ló ń ṣe bẹ́ẹ̀ o dáàdì òun kọ́ o bàtà àwọn délé wọ́n ní I'm not doing wọn bí ẹ̀dá wọ́n mi ń gbá wọn létí wọ́n tí wọn wọlé dáàdì òun tó bá wọn lájọṣe ìgbà yìí ẹ̀jẹ̀ dáàdì kò sí virginity wọn ni wọn lára ni òun lọ and that is the end of everything tó ń ṣe gbà ká mú nìyẹn wọ́n á send owó sí òun máa gbà òun bẹ̀rẹ̀ sí ní boyfriend in school òun ń ṣe gbogbo ẹ̀ bí òun tiẹ̀ máa rí nìkan fún òun lóyún tóun tiẹ̀ máa kó òun bondage yìí àti ṣe òun ò lóyún òun ò tí ì kà sí torí àwọn wá school wọ́n ṣe bẹ́ẹ̀ fún òun àbúrò òun tó tiẹ̀ kéré jù láàrin àwọn nígbà tó máa fi ṣe tán máa fi ṣe dọ̀dọ̀ sí ẹ̀fọn tó sọ fún òun wípé onígbà dájú tún ṣe fún òun tán dájú ò stop o dájú ń ṣe báwa bí ẹ̀ẹ̀mejì wọ́n ti ṣe fún mi wọ́n ti ò stop dájú tún ṣe lọ fún òun ni o títí débi wípé mọ́mí òun ò tiẹ̀ kò máa ń tẹ́wọ́ dájú wá sọ pé mọ́mí ló tiẹ̀ máa pè òun pé dájú want to see you dájú fẹ́ bóun lájọṣepọ̀ ní o àwọn adúró olóhùn dẹ̀ bàbá òun àwọn ṣe àwọn fi ọkọ̀ gidi this time around àwọn lọlé àwọn máa rí àwọn ṣe rédí táyé ò sọ fún kẹ́hìndé ò sọ fún dòwò àlàbọ̀ ìdòwò ò sọ fún alábà so àwọn ò sọ fúnra àwọn ní gbogbo táìmù yìí àwọn ò mọ̀ kò sí ní tó mọ̀ nǹkan táwọn fèsì wọ́n ní so àwọn sáà ní ìgbà àwọn lọ́bẹ̀ everybody was happy and everything lọ́bẹ̀ yẹn nígbà tó wá yá òun má rí ìkejì náà má rí ìkẹta má rí àwọn máa tó bímọ àwọn ò bímọ kí ló ń ṣẹlẹ̀ àwọn ò rọmọ bí kò sí nǹkan táwọn ò ṣe
Ọlọ́run dé wá ṣe àwọn wá ń fi ọkọ gidi àǹtí àwọn tó gbọ́dọ̀ àwọn tó lọ àwọn náà ò bímọ ìgbà wẹ́dì wọn òun ló ń kàwé ń bẹ but kò àwọn ló ń ka lẹ́tà tó máa mú wá fáwọn but kò gbọ́dọ̀ àwọn ọmọ o bọ̀mọ́ mi ń ṣe ìsanwó school ẹ̀ àwọn náà ò sọ fún anybody ó wá jíjọ́ kan àwọn wá lọ síbi kan ibi prayer náà ní church ni wọ́n sọ fún wọn pé is there anything tí àti táwọn tóun ti ṣe nígbà ìmọ̀ òun ò ṣe ọkàn nígbà ìmọ̀ òun wá sọ fún wọn pé àbúrò náà rọmọ bí o òun náà rọmọ gbogbo àwọn kọ́tọ́ tàkùsẹ́ tó bímọ náà wọn ló bá ní pé something is wrong somewhere àwọn ti wà nílé ọkọ bí dájà wọn ṣe pé dájà wọn fẹ́yàwó nìyẹn bí dájà wọn fẹ́ marry again kẹ wọn dájà wọn àti mọ́mí àwọn court marriage ni wọ́n ṣe wọ́n ṣàní pé dájà wọn sọ pé àwọn nídìí ọmọ kékeré mọ́mí àwọn ò fẹ́ bá lò pọ̀ mọ́ kìnìkan ó ṣàròjọ èèyàn wọn yàmá àti ṣe o dájà wọn bá fẹ́yàwó that was when mọ́mí àwọn wá ṣe wàá sọ fún àwọn wípé mọ́mí àwọn ṣe wàá ṣe àjò fáwọn ní táìmù yẹn tó wà inú ìpayín kékeré wọn tí wọ́n yín bọ̀dì náà ṣe àṣà pé báwo ni Bùkọ́lá báwo ni ọmọ ṣe wà ń pè tẹ́tẹ́lẹ̀ mọ́mí àwọn àti dájà àwọn ni me and my husband ni lọ́sàn-án lóru me and my husband ni táwọn bá sọ pé mọ́mí onóhùn dídì sọ mọ́mí ṣé ìkú dájà ń ṣe fáwọn yìí ṣe fóun yìí torí wọn mọ̀ kán ṣe fáwọn àbúrò wọn ṣé ìkó tó dáa ni pé kí bàbá máa bá ọmọ sùn mọ́mí oní kò ń gbẹ́nu sọ̀rọ̀ jẹ́ sí bí wọ́n ṣàṣe mọ́ pé mistake ni àṣe mistake yẹn kò ṣe ọ̀dọ̀ wọn nìkan náà ṣe mistake yẹn sí wọ́n ṣe lọ́dọ̀ àbúrò wọn ṣe ọdún gbogbo àwọn pátápátá ní ṣe mistake yẹn sí àti ọmọ àbúrò wọn náà tó wá gbọ́dọ̀ àwọn wọ́n ṣe mistake yẹn síbẹ̀ dájà wọn ti wá fẹ́yàwó lé wọn yẹn ara wọn ti wá balẹ̀ ara mímú wọn wá balẹ̀ àwọn náà bá ẹ̀mọ̀ ìyá ní ìyá èèyàn àwọn but last born àwọn yẹn last born lóbìnrin ní obìnrin yẹn táwọn last born ọkùnrin yẹn ní ìsinmi tí wà ní abroad ń gbà last born àwọn obìnrin yẹn kò tiẹ̀ fẹ́ rí mọ́mí àwọn kò fẹ́ rí wọn sójú kò tiẹ̀ ń gbé kọ́ọ̀lù wọn kò ń bá wọn sọ̀rọ̀ kò ṣe kínní láti wọn dẹ̀ ṣe mọ́mí àwọn ṣe bẹ̀rẹ̀ ní pẹ̀lú obìnrin tó wà nílé mọ́mí àwọn méṣọ̀ kóbìnrin yẹn ó bí ọmọ yẹn dìde ní lọ́mọ yẹn imbecile ọmọ yẹn ọkùnrin kò wá òkè dájà wọn àpàlùkù mọ́mí àwọn ló ṣe wọn sọ pé òun fẹ́ bímọ arúgbó mọ́mí àwọn sọ pé wà tó bá yé àwọn ọmọ àwọn jẹ́ tán ó bá yé gbogbo àwọn ọmọ òun jẹ́ tán onídẹ́dẹ́ wọn sọ pé ṣe bọ́kùnrin yẹn wà ń bẹ ní àwọn obìnrin kò sí nǹkan wọn tó bímọ nítorí pé ó fẹ́ là níbi táṣìírí ti tú nìyẹn tọ́dọ̀ ti di wàhálà mọ́mí àwọn á pe àwọn wọn á bẹ àwọn pé ẹ má bínú gbogbo táìmù yẹn bó tí mò ń ṣe yẹn torí ọkọ mi sọ fún mi pé tí mi bá ṣe òun àfẹ́yàwó mi lé mi òun á bí wọ́n lè pé ọkọ yín bí tẹ́ ẹ bá ṣe òun àfẹ́yàwó mi lé yín ọkọ yín ọmọ tẹ́yìn bí ọmọ mẹ́rin ní ọmọ márùn tẹ́ bí wọ́n fẹ́ bà ayé wọn jẹ́ tídájú ò bá fẹ́yàwó mi lé yín kàn máa pẹ́pẹ́ yín pẹ̀lú ìyàwó mi ní wá bẹ̀bẹ̀ pé you are sorry okay you are sorry fi gbọ́ mi wá fún wa you are sorry ẹ lọ fi gbọ́ mi wá fún wa tẹ́ bá ti lọ gbé wọn kalẹ̀ tí ló pé àti bímọ o we are going to forgive you bíbí ẹ̀kọ́ nobody is forgiving you àǹtí ṣeun bí mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kò sẹ́ni bò tó máa dá àwọn dájà àti mọ́mí àwọn anybody àwọn ọmọ òkè ń débẹ̀ Christmas time àwọn òkè ń débẹ̀ New Year time àwọn òkè ń débẹ̀ wọn náà wọ́n dẹ̀ sí ìbímọ àwọn dẹ̀ gba kámú sọ́dọ̀ ọlọ́run ọba àwọn mẹ́ta yòókù àwọn sì wà ní ọkọ àwọn but last born àwọn ó ti kú ní ọkọ tiẹ̀ ìyẹn last born àwọn lọ́kùnrin lóbìnrin ni o ó ti kú ní ọkọ ẹ̀ olùkó ti kú ní ọkọ because ó ní òun lè dán ọmọdọ́mọ dúró wọn yòókù àwọn àti àbúrò dájú mọ́mí àwọn tó wá gbọ́dọ̀ wọn anybody gbọ́ pa po dájú àwọn ní ẹ̀sẹ̀ tí ní stroke ọmọ dìde ní tíyàwó tí dájú àwọn fẹ́ bí fún dájú àwọn oníwà pẹ̀lú mọ́mí àwọn lọ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ wọ́n fẹ́ rà tán wọ́n jẹ́ àyàn ránṣẹ́ wọ́n jọ lọ wọ́n jọ ń bọ̀ ó dẹ̀ yẹ ọwọ́ mọ́mí àwọn wà ní pọ́mọ ẹ̀ ṣe jà ọwọ́ mọ́mí àwọn wà ń bẹ̀ torí yẹn ló dájú àwọn pariwo síta pé mọ́mí àwọn ló fẹ́ pa ìyàwó táwọn fẹ́ mọ́mí àwọn ló sọ ọmọ yẹn dìde ní ìyàwó yẹn lọ gbọ́mọ sílẹ̀ fún wọn ó bá tiẹ̀ lọ́n tiẹ̀ dìsìn yìí now the question is this torí pé mọ́mí àwọn fẹ́ gbélé ọkọ wọ́n gbà kí ọkọ tán bàbá àwọn ní o kó lo àwọn náà dájú tí wàá rí pé àwọn ti bá yé àwọn ọmọ jẹ́ tán àwọn fẹ́ bímọ míì tó máa jọ ọmọ gidi kó lè jogún nǹkan táwọn níyẹn because if not so kí ni come on àwọn òbí mi ṣe oríṣiríṣi just because wọ́n fẹ́ gbé ilé ọkọ just because wọ́n fẹ́ jókòó sí ilé ọkọ wọ́n dẹ̀ fi ayé àwọn ọmọ wọn fi takáìtì kí bàbá máa bọ́ ọmọ sùn kí ìyá dẹ̀ mọ̀ ìwọ náà mọ̀ pé bàbá ọkọ rẹ̀ ń bọ́ ọmọ rẹ̀ sùn
ó fẹ́ di single mother bí ìjọkọ̀jọkọ̀ ń bọ̀ tógun máa bẹ́ orí ẹ̀ sógun. I am angry. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ mọ̀ pé ọkọ yín bọ́ ọmọ yín sùn tẹ́ wá sí lóku òru ayé yín ò ní da ẹ̀ ní dalẹ̀ ẹ máa sánkú ni wọ́n máa wá yín tì ní agbára lọ́wọ́ Ọlọ́run.